Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí Ọlọ́run, mo kí èèyàn, mo kí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin mi, mo kí gbogbo wa pátápátá láì dá èèyàn kankan sí. Ètò tó wà lénìí ni nípa ti àṣà lẹ́ẹ̀kan sí, ẹ má bínú. Ètò tó wà ní èní ni àṣà ilẹ̀ Yorùbá. Àkọlé ètò náà ni pé àṣà ilẹ̀ Yorùbá ní kíkọ́ àwọn ọmọ wa ní èdè wa, nítorí pé èdè wa ó ṣe kókó, ó ṣe pàtàkì gan-an ni, because àwa òbí, especially àwa tí a jẹ́ àwọn mothers àsìkò sìn, ẹ jọ̀ọ́, èdè wa ṣe kókó, ó ṣe pàtàkì gan ká máa kọ́ àwọn ọmọ wa. Èdè wa ó ṣe kókó, ó ṣe pàtàkì, because a kì í ṣọmọ àlè. Yorùbá ni bàbá, ẹni abálábà ni bàbá. Yorùbá ni Yorùbá máa jẹ́. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè wa gan, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Èdè wa ó jẹ́, Ọlọ́run dìdì dá wa Yorùbá ní ẹ̀dá tó dáa. Àwa là kọ́ mọ iye ara wa ni o. Ọlọ́run, àwa Yorùbá a mọ iye ara wa. Ọlọ́run really nífẹ̀ẹ́ wa. Ó tún wá fún wa ní àwọn àṣà tó dáa. Yorùbá ló máa kúnlẹ̀ kíyàn kí àwọn òbí ẹ̀ láàárọ̀. Yorùbá ló máa dọ̀bálẹ̀ kí àwọn òbí ẹ̀ láàárọ̀. But ó wá jẹ́ ìyàlẹ́nu fún mi ní tó yẹ pé àwa òbí òde ìsìn a kì í kọ́ àwọn ọmọ wa ní àṣà wa mọ́. A tún máa sọ òyìnbó fún wọn. Òyìnbó kì í ṣe èdè Gẹ̀ẹ́sì, kò kì í ṣe èdè ìlú wa. Èdè ìlú wa ní kẹjọ kẹ́jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa. Ó yà mí lẹ́nu ní ìjọ kan pé wọ́n show fídíò kan, wọ́n ní ìlú òyìnbó, mi tí ẹ mọ country tó jẹ́, wọ́n ní India ló wá ń kọ́ àwọn ọmọ wa tó wà nílùú òyìnbó ní èdè Yorùbá wa. Kì í ṣe ọmọ àlè náà. Bàbá ńlá ọmọ ọkọ ni most of our Yorùbá. Ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa yìí ní èdè wa yìí. Ẹ jẹ́ kí even kò sí gbogbo ibi tá a bá wà, ẹ má yẹ kó yẹ pé ilẹ̀ Yorùbá nìkan làwọn ọmọ wa ti máa sọ Yorùbá. Tí tó bá wà ní outside country, ẹ jẹ́ ká máa kọ́ wọn ní èdè wa. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Nítorí pé eléyìí tí ẹ pé wọ́n ṣe wọ́n ló ń fi owó wá fi wá kọ́ àwọn ọmọ wa ní èdè wa. Ṣé rí pé nǹkan tí ń ṣe Yorùbá? Ẹ jọ̀ọ́, nǹkan tí ń ṣe Yorùbá. Nígbà tí àwọn ìtàláṣẹ wa ń sanwó fi máa kọ́ àwọn ọmọ wa ní èdè, nǹkan ṣẹlẹ̀ nílé ayé yìí o. Kọ́lọ́run kó ṣàánú wa. Ẹ jọ̀ọ́, àwa òbí ìsìn ni o. Wherever tí a bá wà, ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa. Kò yẹ pé ká máa sọ sí wọn ni. Ká máa sọ sí wọn, ká mọ̀ pé kọ́ mọ̀ pé èdè wa lélẹ̀. Àwọn ò sọ pé kọ́ máa sọ èdè òyìnbó, ní kọ́ máa sọ. But èdè Yorùbá yẹn ni kẹ́jẹ́ kó mọ àwọn ọmọ yẹn lẹ́nu jù. Èdè Yorùbá yẹn ni o. Nítorí pé Yorùbá ni wá. A wá láti Amẹ́ríkà, a wá láti ilẹ̀ India, a wá láti London. Èdè ilẹ̀ Yorùbá tọ́lọ́ ń ṣẹ̀dá wa sí, ibẹ̀ la wà. Gbogbo ibi tá a bá dẹ̀ sí wà ní káàkiri àgbáyé, ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá wa. Ẹ jẹ́ ká máa kọ́ wọn, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Because nígbà táwa náà wà ní secondary school, nígbà wọn sọ pé
start speaking vernacular ló ń pè èdè Yorùbá wa ṣe rí pé nǹkan ti ń ṣẹlẹ̀ vernacular kọ́ máa pè èdè Yorùbá wa ní vernacular ẹ jẹ́ ká kọ́ ọmọ wa o ká jẹ́ kí wọ́n ká máa sọ Yorùbá sí wọn báyìí ká dẹ̀ kọ́ wọn bí àṣà Yorùbá ṣe rí ká kọ́ wọn bó ṣe ń kúnlẹ̀ kí òbí ẹ bá wà anywhere ẹ bá wà káàkiri àgbáyé ẹ jẹ́ ká kúnlẹ̀ kí àwọn ọmọ wa pé tí ọmọ bá jí lówùúrọ̀ ó ń láti kúnlẹ̀ kí ìyá ẹ̀ tó jẹ́ obìnrin á kúnlẹ̀ kí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ tí ọmọkùnrin bá jí lówùúrọ̀ á dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ pé dádì mi mọ́mì mi ẹ káàárọ̀ sà kádẹ kó bọ́ ṣe ń respect èèyàn because gbogbo ìlú òyìnbó yẹ kò sí respect ń bẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe ń kọ́ àwọn àgbàlagbà lé bí wọ́n ṣe ń bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà àwọn ọmọ òde ìsìn wọ́n ti ya dáadáa ká má sọ̀kan yòókù àwọn ọmọ òde ìsìn ti ya dáadáa kọ́lọ́n kó jọ kó bá wa tún wọn ṣe kọ́lọ́n kó jọ kó bá wa tún wọn ṣe then ìyẹn lọ nǹkan tí mo tún fẹ́ wá sọ lórí ìfẹ́ mo tún fẹ́ sọ ìfẹ́ gbogbo àwa Yorùbá ẹ jọ̀ọ́ mo sọ lánàá lórí program kan tí mo ṣe ẹ jẹ́ ká ní ìfẹ́ ara wa ní gbogbo ibi tá a bá wà lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tá a bá ti rí Yorùbá ara wa a nígbà tí máa sọ English tí ò ṣèdè wa ká máa sọ síra wa máa pretend a máa form fúnra wa pé I don't know you what do you want what do you ṣe kíní kan ẹ jẹ́ ká stop ṣe bẹ́ẹ̀ àìnífẹ̀ẹ́ ara wa tó náà ni o àìnífẹ̀ẹ́ ara wa tó ní ẹ jẹ́ ká lo ìfẹ́ tí Ọlọ́run fi dáyé yìí ẹ jẹ́ ká rí ìdí ẹ̀ ní àárín àwa Yorùbá ni o Yorùbá nǹkan tó bá fi lè mú wa ta nífẹ̀ẹ́ ìyá ìmí ó yẹ ká nífẹ̀ẹ́ ara wa ká kọ́kọ́ nífẹ̀ẹ́ ara ilé wa ká nífẹ̀ẹ́ ara wa náà tá bá nífẹ̀ẹ́ ara ilé wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yí padà gan ká lo ìfẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ilẹ̀ Yorùbá ti di nǹkan míì táwa gan lérò àìdẹ̀ nífẹ̀ẹ́ ni o àìdẹ̀ níbẹ̀rù Ọlọ́run àìníbẹ̀rù Ọlọ́run mo tuntun sọ àìníbẹ̀rù Ọlọ́run òun ló fà tí a ṣe nífẹ̀ẹ́ ara wa for example nsìn ní ilẹ̀ Yorùbá wa tí wọ́n bá ń bá ọmọ Yorùbá bíi tiwa jà àwa Yorùbá èyí tó yẹ ká súnmọ́ bẹ̀ ká ṣàlà wọn ọ ká gbèjà ara wa Yorùbá nísìnyí ṣe ló máa gbé fídíò wọ́n bẹ̀rẹ̀ sí ní kámẹ́rà ẹ wo nǹkan tó ń ṣe fọ́mọ Yorùbá bíi tiwa o tí sọ́n máa fi lu ẹni yẹn pa Yorùbá máa kámẹ́rà ni Yorùbá máa fídíò ni ẹ jẹ́ ká mú gbogbo ìwà báyìí ká mú kúrò ẹ jẹ́ ká support ara wa ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa tá bá ti nífẹ̀ẹ́ ara wa nǹkan tí tó jẹ́ Yorùbá wa bá sọ òun náà ni bí máa listen sí débi pé a máa sọ fún sí pé nǹkan tí èè sọ lélẹ́yìí o tí bí fi lè listen sí ìwọ sí ó yá ẹ jẹ́ ká pawọ́pọ̀ ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká nífẹ̀ẹ́ ara wa ká máa gbé gbogbo nǹkan tí Ọlọ́run ṣẹ̀dá fún wa ká nítẹ́ lọ́rùn pẹ̀lú ẹ̀ káyé máa jẹ́ kí wọ́n máa pa wá nípa ìyà ní ọdún tó kọjá lọ yẹn èyí tí wọ́n pa jù nínú ọmọ Yorùbá lóòótọ́ wọ́n pa ẹ̀yà míì náà tí wọ́n pa jù nínú ọmọ Yorùbá bí tí ò tiẹ̀ ń ṣe àwọn Boko Haram míì tí ẹ̀ sọ àwọn yẹn débi pé àwọn tó wọn máa jà bóyá máa ní Haúsá ló ń béèyàn kan jà Yorùbá dẹ̀ máa lanú lè báyìí tí wọ́n máa fi pẹ́ ní àmọ́ ojú ká máa kámẹ́rà lọ ṣebí tí èèyàn bá ti ẹ̀ ń kámẹ́rà pókè wọ́n fẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní social media o ṣebí àwọn kan máa làjà wọ́n try láti separate wọn kò ní máa mú ẹ̀mí lọ jù carelessness àwa Yorùbá ó jẹ́ kí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ máa sọnù tí ò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ sister mi precious sister my love my sweetheart aunty precious mo kí yín dáadáa ẹ ṣé ẹ kú gbádùn mo kí Olúwawùnmí Ọmọbọ́láńlé mo kí yín bàbá mi Àrẹ̀mú mo kí yín so ẹ jọ̀ọ́ ẹ yẹ ká ní ìfẹ́ ara wa gan-an carelessness òun ló ń pa àwọn ọmọ Yorùbá jù tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ a máa gbé fídíò a máa gbé kámẹ́rà a máa fídíò nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo gbogbo àti ọ̀rọ̀ owó ó ṣẹlẹ̀ ń pé wọ́n náà fẹ́ change náírà Yorùbá mú kàn rí tọkàn fídíò ẹ̀yin náà ẹ wò ní
Nàìjíríà ẹ wá wo gbogbo owó tó kọjá lọ ẹ̀ tí wọ́n ní wọ́n change ẹ wá wo bí ọ̀rọ̀ owó náà ṣe rí nísìn nípa Emefiele àbí kí wọ́n ń pè ẹ wo bí ọ̀rọ̀ owó náà ṣe rí old note tán ti torí ẹ̀ tí ayé tí ẹ̀pẹ̀ ẹ̀mí ẹlòmíì lọ sí old note yẹ tí ẹ̀mí ẹlòmíì lọ sí òun náà ṣì ń lọ nísìnyí o wọn ò tí ì parẹ́ o wọ́n ṣì ń lọ wọ́n ń lọ nísìnyí wọn ò tí ì parẹ́ náà pé bóyá wọn ò tí ì cancel ẹ̀ pé ẹ wá wo wàhálà tí àwọn ènìyàn àwọn ọ̀pọ̀ ènìyàn tán go through nípa ìnífẹ̀ẹ́ yìí náà ni because a bá nífẹ̀ẹ́ I don't know gbogbo àwọn people wọ̀nyí tó yẹ pé wọ́n ti ẹ̀ ga tó jẹ́ pé àwọn olówó àwọn olórí wọ́n jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n dẹ̀ rí wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà kò ṣẹlẹ̀ ní another country bẹ́ẹ̀ I don't know mi ìmọ̀ nǹkan tó fà jẹ́ pé agbo ọ̀dájú omi ọ̀dájú ìwà ọ̀dájú ó pọ̀ jù lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá torí ẹ̀yà tèmi lèmi máa sọ ọmọ Yorùbá ni mí Yorùbá tọkàntọkàn tí gbogbo ẹ̀jẹ̀ mi Yorùbá ni mí bí ìmọ̀ nǹkan tó yẹ pé ìwà ọ̀dájú bá ṣe sọ pé Nàìjíríà láàánú tó because gbogbo àwa Nàìjíríà totally a máa accommodate bá ṣe wá sọ pé à ń gbàlejò tó à nífẹ̀ẹ́ ara wa tó bẹ́ẹ̀ ẹ̀yẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orí social media nísìn bàbá mi Àgbàlá Gabriel mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín kọ́lọ́n kó bá wa lọ́rọ̀ ẹ̀mí ẹ wo iṣẹ́ ribiribi tí màá nìyẹn ń ṣe èèyàn Ọlọ́run ẹ wo nǹkan ribiribi tí màá yẹn ń ṣe olówó kan ní Nàìjíríà yẹn ó lè ṣe gbogbo nǹkan tí màá yẹn ń ṣe ẹ má máa yẹ pé àwa Muslim nìkan bóyá ta dá mosque sílẹ̀ la máa gbé ìgbésẹ̀ yẹn nìyẹn dó àwọn èèyàn ń try lórí social media èèyàn dẹ̀ lè tẹ́yàn lọ́rùn tọ̀ ẹ wo nǹkan tí màá yẹn ṣàgbàlá Gabriel ẹ wo nǹkan tí wọ́n ń ṣe ẹ wo iṣẹ́ ńlá tí wọ́n ń ṣe iṣẹ́ Ọlọ́run wọ́n ń ṣe because gbogbo nǹkan tí èèyàn bá ṣe nílé ayé yìí òun ló máa jábọ̀ fún Ọlọ́run tó bá dìgbà tá bá dàgbà tá bá dùgbò tá lọ síbi tágbà ń lọ a máa jábọ̀ gbogbo nǹkan tá bá ṣe nílé ayé a máa jábọ̀ ẹ̀ fún Ọlọ́run gbogbo wa la máa dúró níwájú Ọlọ́run àròjọ wa àti kékeré wa àti àgbà wa gbogbo wa la máa rojọ́ ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣe nǹkan tó dáa sílẹ̀ nítorí ẹnìkan nítorí ọ̀la ni àwa Yorùbá mò ń bá sọ̀rọ̀ èmi ò sọ ìyá mi o àwa Yorùbá tọ́lọ̀ ń dá ní dáadáa ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká ṣe nǹkan tó dáa sílẹ̀ nítorí àtúbọ̀tán èmi máa ń bìlì mo máa ń sọ statement kan pé èèyàn tó bá nífẹ̀ẹ́ ọmọ tó bí jáde nínú ara ẹ̀ kò ní ṣe ìkà fún ọmọlàkejì ẹ̀ ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé ó kẹ́ ẹlòmíì ó lè jẹ́ pé torí ọmọ ló ṣe lọ jalè bóyá kò sí nǹkankan lọ́wọ́ ẹ̀ tó bá dẹ̀ jalè yẹ ó máa stop olè yẹ ó lè má rọ́ọ̀bù wọn ní pé bí a torí pé kóun lè fi kó gbogbo wàhálà tó wà lọ́rùn yẹn kóun lè fi kọjá á stop but èyí tó bá máa jẹ́ olórí kunkun tó bá fẹ́ tí ò nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ á jalè yẹ á tún ràn mọ́ lójú á tún lọ padà lọ síbẹ̀ again títí tán máa fi mú ẹ wá wo ó lè tí èèyàn tí kò nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ yẹn tó jà ẹni tó lọ jí nǹkan yẹn á bẹ̀rẹ̀ sí ní ṣépè á máa ṣépè fáwọn ọmọ ẹ̀ nígbà tí ìyẹn bá wá lọ tán bí á tó ti dàgbà àwọn ọmọ á máa fèsì wàhálà gbogbo ẹ̀dá tó bá nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ẹ má yẹ ká ṣe ìbàjẹ́ fún ọmọ ọlọ́mọ ẹ má yẹ ká ṣe ìwà ìkà fún ọmọ ọlọ́mọ because kò sí nǹkan tó ṣe tí wọ́n ní bí wò lórí ọmọ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ forget bó mọ ayé ọmọ ọlọ́mọ bàjẹ́ wọ́n á ṣe bẹ́ẹ̀ fún ọmọ ẹ náà bó mọ ayé ọmọ ọlọ́mọ tún ṣe ọmọ ẹ gan wọ́n á tún ayé ẹ̀ ṣe kò sí àṣegbé nílé ayé yìí àṣepamọ́ ló wà àwa Yorùbá ẹ jẹ́ ká kóra wa jọ kí ẹnu wa ohùn wa kó ṣe kan ẹ jẹ́ kí a lo ìfẹ́ láàrin àwa Yorùbá mo sọ lẹ́ẹ̀kan sí àìnífẹ̀ẹ́ ló jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá nation ṣì wọlẹ̀ àìnífẹ̀ẹ́
báwo mo tún ṣe fẹ́ sọ náà a nífẹ̀ẹ́ ara wa a dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run òun ló jẹ́ kí Yorùbá nation wọlé torí gbogbo wa la mọ̀ àfi àwọn alábòsí ló máa sọ wípé àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní Yorùbá nation kò yẹ pé bóyá wọ́n fẹ́ fi kówó jẹ àbí àwọn tó fi ń kówó jẹ wọ́n mọ́ra wọn o mo sọ gbogbo nǹkan téèyàn bá ṣe ló máa gbẹ̀san ẹ̀. Yorùbá nation ó jẹ́ nǹkan tó yẹ pé nǹkan tó dáa àti rí pé gbogbo nǹkan tá à ń lack fún Nàìjíríà àwọn kan ti ń ṣe Yorùbá nation ti pẹ́ ọmọ Adéyẹmọ jáde ó bá wa gbé but nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ẹwùlẹ̀ sọ pé kò kàwé kò ṣe kinní kan ṣé ẹni tí ò kàwé ò kì í lówó lọ́wọ́ ni àwọn tó kàwé tí wọ́n ba ìlú jẹ́ ń kọ́ ẹni tí ò kàwé ó lè ṣe dáadáa nítorí pé a nífẹ̀ẹ́ ara wa àdẹ̀ níbẹ̀rù Ọlọ́run láà ṣe support Yorùbá nation but Ọlọ́run mọ ibi tó ń gbé nǹkan ẹ̀ lọ Ọlọ́run nìkan ló mọ ibi tó ń gbé ọ̀rọ̀ Yorùbá nation lọ ìyẹ́ ẹ̀kan ẹ tún wá wo àwọn nǹkan tó tún wá ń sọ̀rọ̀ ìbàjẹ́ sí olóyè Sunday Igboho ọmọ ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fún Aláàfin ẹ wo oríṣiríṣi àbùkù tí wọ́n ń ta bá èmi tẹ̀lé wa láìkì bàbá yẹn òun ò tiẹ̀ dẹ̀ kò ń fèsì fún anybody ó kàn máa ń wò wọ́n ni á wò wọ́n nítorí pé ẹni tí ò jẹ gbì kò lè kú gbì òun ni bàbá ẹ̀ fi ṣe wọ́n sọ oríṣiríṣi fún ó kówó jẹ ni ó ṣe pé kinní kan jẹ kò kàwé ni kò ṣe kinní kan ni àwọn tó kàwé náà dà níbo náà bá dé àìnífẹ̀ẹ́ náà ni àìnífẹ̀ẹ́ ó pọ̀ jù nínú àwa ẹ̀dá ọmọ Yorùbá ẹ jẹ́ ká try ká nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká try ká ìjọba tuntun wọlé mú kúkú ń sọ ìjọba ti wọlé Yorùbá dẹ̀ níjọba tó wà níta nísìn abẹ bàbá wa tó jẹ́ president tó jẹ́ Yorùbá kí wọ́n bá wa ṣe bó ṣe jẹ́ kó rí kán bá wa ṣe bó ṣe jẹ́ kó tọ́ báwo mo fẹ́ sọ kán bá wa ṣe dáadáa kó lè bá rí bó ṣe jẹ́ kó rí kán má jẹ́ kí Nàìjíríà tàná torí Nàìjíríà tàná ti lọ kán má tún jẹ́ kó rí bí Nàìjíríà tòní káwọn ṣe Nàìjíríà tòní lásìkò wọn kán ṣe Nàìjíríà tòní kán ṣe dáadáa torí pé tó bá ṣe Nàìjíríà tòní dáadáa tó nílé tí ọmọ àlejò gbogbo wa la máa gbádùn gbogbo àwa tá à ń travel káàkiri àníyé máa travel mọ́ àámú gbogbo business yẹ gbogbo owó míì tẹ́lómi kó lọ ìlú tí ó ṣe ìlú ẹ̀ tọkàn kó gbogbo yẹ tọkàn waste ẹ̀ àá lè kó wá sílẹ̀ Yorùbá àá ṣe everything wọ́n á dá lé iṣẹ́ lẹ̀ gbogbo àwọn tó lọ ṣiṣẹ́ ní ìlú àràbù gbogbo wọn ò níyé lọ máa ṣiṣẹ́ ní ìlú àràbù mọ́ àdúró sí country wa ṣé ó dìgbà tí wọ́n bá ń lé gbogbo ọmọ Nàìjíríà ọmọ Yorùbá lèmi tiẹ̀ ní bá deal Yorùbá àwa Yorùbá ó dìgbà tí wọ́n bá ń lé wa kúrò pé àníṣe ẹ máa lọ sí country yẹn àfẹ́yìn mọ́ ṣé ó dìgbà yẹkẹ tó ẹ̀ṣẹ̀ wá sọ pé ẹ fẹ́ máa ṣe business ẹ jẹ́ kí ààbò tó péye kó wà nílùú lásìkò bàbá wa Bọ́lá Ahmed Tinubu kí ààbò tó péye kó wà security ó jẹ́ nǹkan tó ṣe kókó nínú ìlú jù nígbà tá à ń sọ pé àwọn olówó ń kówó lọ sí kinní wọn ṣe nígbà tí ò bá sí security nílùú báwọn náà ṣe ní kówó wọn lọ sí ibòmíì kan lọ fi ṣe business àbí kan ṣàlọ́kọ síbi kan lọ fi ra lé síbi kan ẹ jẹ́ ká padà wá sílé gbogbo ẹ̀yin olówó wa ẹ̀yin Yorùbá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ ní owó tí ẹ lè fi dá complain sílẹ̀ ẹ padà wá sílé kẹ́ wá dá complain yẹn sílẹ̀ lóde ìsìn ní Nàìjíríà churches ti pọ̀ jù mosque ti pọ̀ jù wàá máa gbọ́ ilé Ọlọ́run ló pè mí wàá máa gbọ́ tọ̀wọ́n Ọlọ́run ló pè èèyàn mélòó gan lọ́lọ́run fẹ́ pè nígbà tí Ọlọ́run bá pe gbogbo èèyàn tó ń dá ṣọ́ọ̀ṣì lẹ̀ àwa mélòó ló wá kù tá a fẹ́ jọ́sìn ní church àwa mélòó ló kù tá a fẹ́ jọ́sìn ní mọ́ṣáláṣí churches ti pọ̀ jù gbogbo oyè ẹ jẹ́ ká stop ṣe bẹ́ẹ̀ gbogbo ibi tó yẹ kán fi kọ́ complain ọkàn kọ́ church ẹ rí àwọn young boy wọ́n sọ pé àwọn gbaṣẹ́ Ọlọ́run kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nílùú òyìnbó you have to work wàá ṣiṣẹ́ àwọn tó bá tiẹ̀ máa dáyé tí bàbá Bọ́lá mẹ́rin bá máa ṣe àwọn tó bá máa jẹ́ tó bá máa dá ṣọ́ọ̀ṣì lẹ̀ àwọn tó ti dàgbà tí wọ́n ti ní church tó yẹ pé church wọn àwọn ti dàgbà sínú pé kinní gbogbo àwọn young kinní yẹn kán lọ ṣiṣẹ́
ẹ jẹ́ kí complain pọ̀ jù ní ilẹ̀ wa nísìn lásìkò yìí. Nàìjíríà taná ti lọ o, Nàìjíríà ti sìn yín. Ẹ jẹ́ ká ṣe kó dáa. Ẹ ṣe gbogbo àwọn ilé iṣẹ́ ńláńláńlá, ẹ ṣe lẹ̀ fún orílẹ̀-èdè. Ẹ wá wò bóyá gbogbo àwọn ọmọ tó lọ sí gbogbo ìlú àràbù tó kàn pa wọ́n nípa wèrè. Ẹ wò, mò ń sọ, mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti kú sí ìrìn àjò. Ó ti kú sí ìrìn àjò tó wọ́n mọ̀. Wọ́n ti kú gan, but people don't know. Wọ́n kàn máa pa ó wà nílò ìbò ni, ó ṣe pé kinní kan ni. Iṣẹ́ tẹ́lòmíì ṣe ẹ̀mí ẹ̀ ò gbé. Ṣé mo pé Ọlọ́run yìí kò dá gbogbo wa dọ́gba. Ẹlòmíì strong, ẹlòmíì dẹ̀ ní jẹ́ńkẹ́lẹ́ ni bọ́lọ̀ ń ṣe dá nìyẹn. Kò ní ẹ̀mí agbára, kò ní egungun iṣẹ́ lọ títí. Ọlọ́run ò dá wa dọ́gba. In fact, ẹ jẹ́ kí iṣẹ́ pọ̀ ní orílẹ̀-èdè wa tó jẹ́ Nàìjíríà, ilẹ̀ Yorùbá nísìn ju church àti mosque lọ. Ẹ dẹ̀ jẹ́ ká fi ìfẹ́ kí gbogbo wa wà nínú ìṣọ̀kan, ká wà nínú ìfẹ́ kan. Ìfẹ́ yẹn gangan ló lè kó ògo já. Tí a bá nífẹ̀ẹ́, ẹ rí i pé ìgbésí ayé wa ó tún máa dájú ti tẹ́lẹ̀ lọ. Àìnífẹ̀ẹ́ ló jẹ́ kí gbogbo ẹ̀ máa scatter. Nígbà táwọn kan bá súnmọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, wọ́n sọ pé àwọn náìsì o, wọ́n náìsì o, bàbá yẹn dẹ̀ náìsì o. Àwọn tó súnmọ́ bàbá yẹn ló mọ̀ pé ó náìsì náà, àwọn tí ò súnmọ́ báwọn ṣe fẹ́ mọ̀ pé ó náìsì. Nǹkan tó yẹ pé ẹ máa ṣe fún wa nísìnyí bàbá, tẹ́ máa ṣe, torí Yorùbá ní Yorùbá ló kàn, ẹ dẹ̀ ti débẹ̀ báyìí. Ọlọ́run á jẹ́ kẹ́mi igun ẹ̀mí tiwa yìí náà gùn. Nǹkan tẹ́ máa ṣe tó yẹ pé tẹrú tọmọ ó máa jàǹfààní yín ní orí ipò tẹ́ wà nísìn. Òun ní kẹ́ ẹ bá wa ṣe o. Nítorí pé Yorùbá nation wọ́n fẹ́ kí tẹrú tọmọ kó jẹ àǹfààní, kó jẹ ìgbádùn ni. Kò ń ṣe pé bí àwọn olówó kan ló máa jẹ àbáwọn kan tó lẹ́nu. No, gbogbo everybody ló gbọ́dọ̀ jẹ àǹfààní ní àsìkò tí bàbá wa yìí wà lórí oyè. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ló ń kọ́ church, tẹ̀ ń kọ́ mosque, ẹ stop ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a dá ilé iṣẹ́ sílẹ̀, kí ilé iṣẹ́ kó pọ̀. Nígbà tí yóò bá níṣẹ́ lọ́wọ́ tẹ ní kó wá máa wá sí church, ibo ló ti fẹ́ rówó tó fẹ́ dá sí church? No, ibo ló fẹ́ ti rówó tó fẹ́ fi ṣe pé kíní sí mosque? Níbo ló ti fẹ́ rí gbogbo owó yẹn? Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká wà nínú ìfẹ́, ẹ jẹ́ ká wà nínú ìṣọ̀kan, ẹ jẹ́ ká fìfẹ́ lò, ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa, ẹ jẹ́ ká kétà lórí àwọn ọmọ wa tí Ọlọ́run fún wa, ẹ jẹ́ ká bójútó àwọn ọmọ wa obìnrin, ẹ jẹ́ ká bójútó àwọn ọmọ wa ọkùnrin. Ẹ má jẹ́ kí wọ́n kàn máa lò wọ́n nílòkulò mọ́. Ẹ fi àdúrà ràn àwọn ọmọ yìí lọ́wọ́ kí wọ́n má rìn síbi tí wọ́n máa ti bà ògo wọn jẹ́. Ẹ wo gbogbo àwọn arúgbó wa, ó jẹ́ kí wọ́n máa gbádùn ni. Ó jẹ́ kí wọ́n ní ibì kan tó yẹ kí wọ́n máa ti sọ pé ẹ̀yin arúgbó ẹ máa gbé oúnjẹ every month níbí. Ó jẹ́ kí gbogbo àwọn kí Nàìjíríà ti nírú ètò yẹ. Ó jẹ́ kí Nàìjíríà ti nírú ètò yẹ because a ti lọ gan, a ti dàgbà gan. Nàìjíríà ò kì í ṣe ìgbẹ́ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ yẹ. Kí ló wá dé tó yẹ pé àwọn èèyàn tó jìyà Nàìjíríà yẹn ló wá ń jìyà jù? Why? Tó yẹ pé àwọn citizen là ń jìyà abẹ jù, tó yẹ pé olówó ló ń gbádùn bẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ yẹ kí gbogbo wa ká ní equal right now. Bàbá wa Ahmed, ẹ jọ̀ọ́, ẹ bá wa ṣe o, ẹ bá wa ṣe kí gbogbo èèyàn kan jàǹfààní. Gbogbo àwọn tó ń sọ pé bàbá yẹn dẹ̀ dà o, ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé ẹ dà. Everybody kan mọ̀ pé bàbá yìí dà. Kẹ́ ṣe nǹkan tó yẹ pé gbogbo wa a máa jàǹfààní ẹ̀. Gbogbo àwọn tó wà nílùú àràbù, ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀. Ẹlòmíì bóyá ló ní savings, nítorí pé kó tó sanwó ilé, kó tó owó kékeré dẹ̀ lọ ń san. Nígbà tèmi náà ṣì wà nílùú àràbù, owó kékeré là ń gbà. Nígbà tèmi náà lọ sílùú àràbù, owó kékeré òun là ń gbà. Ẹ jọ̀ọ́, ẹ bá wa ṣe gbogbo ẹ̀ kó tọ́. Kí gbogbo àwọn arúgbó wa káwọn náà tiẹ̀ gbà pé àwọn wálé ayé tó dáa. Kí gbogbo àwọn ọmọ wa tá à ń bí sìn káwọn náà kàn tiẹ̀ mọ̀ wípé àwọn wá sí ilé ayé tó dáa. Ẹ jọ̀ọ́, torí Ọlọ́run, ẹ bá wa ṣe kó dáa o, ẹ bá wa ṣe, ẹ jẹ́ ká wà nínú ìfẹ́. Ìfẹ́ ṣe kókó gan, ó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká lo ìfẹ́. Ọlọ́run tó dá wa, ìfẹ́ ló fi dá wa sílẹ̀. Kò wá, Ọlọ́run ò sọ fún wa pé ká yapa ọ̀pẹ àbí ká hate èèyàn. Kò ní ká hate èèyàn kan àbí ká ṣe pé kinní.
ẹ jẹ́ ká lòfẹ́ ká dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run. Gbogbo nǹkan tá bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ló máa dà lọ́la. Gbogbo nǹkan tó bá dẹ̀ gbélé ayé ṣe wàá jábọ̀ ẹ̀ fún Ọlọ́run ọba tó dá wa. Ẹ jẹ́ ká ṣe iṣẹ́ rere lẹ̀ kán lè wí nípa tiwa pé a ṣe ìwọ̀n tí a lè ṣe. Ọlọ́run yìí ò kì í ṣọba àká o, adákẹ́dájọ́ ni o. Ọlọ́run á máa fún gbogbo even àwọn tó mọ̀yàn pátá mọ̀yàn gbé fi ṣòwò, Ọlọ́run á sì máa wò wọ́n báyìí. Ṣebí tó bá ṣe títí ẹ tán láyé òun bọ̀ wá bò wọn Ọlọ́run. Nígbà tẹ́ bá ti fi gbogbo ilé ayé yín ẹ̀yin oníṣẹ́ ibi tẹ́ bá ti fi ṣe ibi tán, kí lẹ fẹ́ jábọ̀ fún Ọlọ́run? Ẹ má kó gbogbo àwa ọmọ sí àdánwò. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ògùn owó, gbogbo ẹ̀yin ọmọ yahoo tẹ́ lọ ń ṣe yahoo plus, ẹ má kó àwọn ọmọ yín sí àdánwò lọ́la tẹ́ bá lọ. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ yahoo mi wọ́n ń gùn lẹ́mìí mọ́. Even gan yàtọ̀ sí yahoo nísìnyí òde sí àwọn èèyàn tẹ́ bá ríyàn tó lo 70 ó lóun fún ṣe ni. Ẹ jẹ́ kí ìgbésí ayé wa kó yàtọ̀. Ẹ jẹ́ kí ìgbésí ayé wa ká rí ohun rere sọ, kán rí ohun rere sọ nípa tiwa. Tá bá lọ tán lọ́la kọ́lọ́run kó fún gbogbo wa lẹ́mìí gígùn àtàlàáfíà. Ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa, mò ń sọ ẹ dẹ̀ jẹ́ kí a kọ́ àwọn ọmọ wa ní àṣà ilẹ̀ Yorùbá àti èdè Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ ṣáà wà ní country outside Nigeria, ẹ má sọ Yorùbá báyìí, ẹ ká máa sọ fún àwọn ọmọ wa kí àwọn ọmọ agbọ́n máa sọ Yorùbá tó máa wá délé ìwé wọn lè sọ gbogbo I don't want to see you, I don't want to do that, I don't want to do this, I don't want this, I don't want. Ẹ jẹ́ kó máa sọ yẹn ní ilé ìwé wọn. But ní inú ilé tẹ́ bá jọ wà, ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá wa, ẹ máa kọ́ àwọn ọmọ yín ní èdè Yorùbá. Ẹ máa kọ́ wọn ní àṣà wa Yorùbá. Ìran aládé ni àwa Yorùbá, ìran dáadáa dẹ̀ lọ́lọ́run dá wa. Ẹ má yẹ ká túnra wa dá sí nǹkan tí ò dáa. Ẹ má jẹ́ kí a túnra wa dá sí nǹkan tí ò dáa. Ẹ jẹ́ pé ìdá tí Ọlọ́run dá wa, ẹ jẹ́ kó jẹ́ pé ìdá dáadáa tí Ọlọ́run dá wa, ẹ jẹ́ káwa náà máa mú ká máa ṣe nǹkan dáadáa yẹn. Ẹ jẹ́ ká máa mú ìwà dáadáa lò. Ẹ fi ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ fi bọ́ àwọn ọmọ yín. Gbogbo àwọn ọmọ ọ̀sìn tí inú wọn ló máa ń ṣe. Gbogbo ẹ̀mí burúkú tó ń jẹ́ kọ́ ọmọ máa ṣe ti inú ẹ̀ tẹ́ pé oko ìparun ló lọ. Ẹ máa fi bú fún gbogbo àwọn ọmọ yìí. Gbogbo ẹ̀mí burúkú tí kì í jẹ́ kọ́ ọmọ ṣe oríire, tí kì í jẹ́ kọ́ ọmọ lálùyọ. Ẹ jẹ́ ká máa àwọn òbí ká máa fi bú fún àwọn ọmọ yìí pé ìwọ ọmọ yìí sẹ̀. Ẹ gba àwẹ̀ nítorí ọmọ yín, torí ọjọ́ ọ̀la wa nìyẹn. Ẹ gba àdúrà nítorí àwọn ọmọ yìí, torí ọjọ́ ọ̀la wa nìyẹn. Kí ni àǹfààní àwọn òbí tá wà láyé? Tí ọmọ wa bá ń tọ́jú wa, Ọlọ́run máa yẹ kó ọmọ wa tọ́jú wa máa kú. Kọ́lọ́run kó jọ gbogbo ẹ̀mí kúkúrú, gbogbo ẹ̀mí gbogbo agbára burúkú tó ń já okùn ẹ̀mí èèyàn àbí ẹ̀mí burúkú tó ń lo àwọn ọmọ láti máa ṣèṣekúṣe débi pé wọ́n máa lọ parun. Kọ́lọ́run kó bá wa jẹ́ kí ẹ̀mí yẹn kó kúrò nínú ayé wọn, kó dágbére fún wọn. Gbogbo ikú òjijì, ọfà ikú òjijì, Kọ́lọ́run kó jọ kó fi dópin lórí gbogbo àwọn ọmọ wa ọ̀dọ́ tí wọ́n wà ń tà ń sìn. Kọ́lọ́run kó wá fún wọn létí ìgbọ́ àtayàgbà ṣe. Kọ́lọ́run jọ ń gbọ́rọ̀ sí wa lẹ́nu. Àwọn òbí aníṣẹ́ ṣe gan-an, ẹ jẹ́ ká lòfẹ́. Ká dẹ̀ kọ́ àwọn ọmọ wa ní àṣà ilẹ̀ Yorùbá, ká lo ìfẹ́. Àkọlé nǹkan tí mi ń sọ yìí, ẹ jẹ́ ká àṣà ilẹ̀ Yorùbá, ká dẹ̀ kọ́ bí àwọn ọmọ wa ṣe ń sọ, ká kọ́ wọn bọ́n ṣe ń sọ èdè Yorùbá. Most of àwọn nursery school sí mi rò pé wọ́n kọ́ àwọn ọmọ yẹn gan ní èdè wọn ní subject tó jẹ́ Yorùbá. Mi rò bẹ́ẹ̀, wọ́n ń ṣe mọ́. Wọn ò kọ́ àwọn ọmọ yẹn ní subject tó jẹ́ Yorùbá mọ́. Bí ọ̀tẹ̀ ti cancel ẹ̀ ni. Can you imagine ní ilẹ̀ wa? Gbogbo nǹkan tí wọ́n máa tún gbé ṣe, tó máa gbé dìde sí gbogbo nursery school, any private school, wọ́n gbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ ẹ̀ ní, wọ́n gbọ́dọ̀ ní subject tó jẹ́ Yorùbá subject, wọ́n gbọ́dọ̀ ní. Nígbà tá kì í ṣe ọmọ àlè, kí ló dé tẹ́ wá fẹ́ máa sún wa sí oko ọmọ àlè? Nígbà tá bá mú èdè wa tá pátì, ọmọ àlè nìyẹn. Ọmọ àlè ló ń pa èdè bàbá ẹ̀ tì. Ọmọ àlè dẹ̀ ló ń fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀. Ilẹ̀ Yorùbá ní ilẹ̀ bàbá wa, kò dẹ̀ ká máa fọwọ́ òsì júwe. Nílùú Àràbù tó bá fẹ́ bá wọn ṣiṣẹ́, tí o bá gbọ́ èdè wọn, wọ́n máa sọ fún ẹ pé o gbọ́dọ̀ gbọ́ èdè wọn, wọ́n ló gbọ́dọ̀ lọ kọ́ èdè wọn. Wọ́n cherish nǹkan tán nínú, wọ́n cherish èdè wọn.
kí ló dé táwọn ò wá pọ́n èdè tiwa lé, kí ló dé tá àṣẹ́rìṣì nǹkan tọ́lọ́run ṣe fún wa wá tẹ́ pé ọlọ́run dá wa dáadáa tẹ́ bá fọwọ́ kan òyìnbó mi báyìí ní skin báyìí ara ẹ̀ ó ṣe jọ̀bọ̀tọ̀ ìbára mi ló sì dúró yìí ara mi gbogbo ara mi ló dúró yìí ara ẹ̀ ṣe jọ̀bọ̀tọ̀ ni ọlọ́run dá wa àwa dúdú dáadáa ọlọ́run dá wa dáadáa wọ́n máa sọ pé kẹ́ lọ kó èdè wọn ni tẹ́ ẹ̀ bá kó èdè wọn ẹ̀ lè bá wọn ṣiṣẹ́ wọ́n máa sọ fún ẹ pé kálás o ò lè ṣiṣẹ́ ń bí o lè ṣe pé kíní o gbọ́dọ̀ kọ́ èdè wọn yẹ àwọn tí ò bá gbọ́ English rárá nù wọn ni o kò ń ṣe gbogbo wọn o àwọn tí ò bá gbọ́ tó bá lè sọ òyìnbó ó máa lọ kọ́ ni nígbà mo béèrè lọ́wọ́ kan nú wọn lọ́dún kan lọ́hùn pé kí ló dé tí ìyẹn gbọ́ English o kí ló dé tí most of ẹ̀yin Arab country àbí ẹ̀yin tẹ́ wà nílùú tí gbọ́ English mo ní English general language ni because tẹ́ bá lọ sí another country tó yẹ pé English náà sọ pé wàá lè communicate ó ní English ń pé kò ń ṣe general language àwọn Arab ni mo ní kò ń ṣe gbogbo èèyàn ló máa gbọ́ Arab náà ó ní you have to learn it nǹkan tó sọ nìyẹn ó ní you have to learn it you learn how to speak Arabic can you imagine làwa máa mú èdè wa òní fẹ́ kán mọ̀ pé Yorùbá ni àwọn sọ ṣíríṣírí àwọn sọ oríṣiríṣi ṣé máa wo ẹ jẹ́ ká yára wa brain o èdè wa yẹ gangan ni kẹ́yẹ́ ká lọ work lórí ẹ̀ káwọn ọmọ wa kán gbọ́ èdè yẹ kán dẹ̀ máa sọ èdè yẹ kán yẹ pé kán gbọ́ nìkan àwọn ọmọ mi gbọ́ èdè Yorùbá ìbọ̀ tí wọ́n lè sọ gbogbo àwa táwa ní abroad ẹjọ ẹ yẹ ká àwa yẹ ni ká kọ́ àwọn ọmọ wa yẹ jù ẹ yẹ ká kọ́ wọn ní Yorùbá bọ́n ṣe ń sọ Yorùbá kán gbọ́ Yorùbá kán dẹ̀ lè sọ lẹ́nu báyìí ẹ yẹ kí gbogbo wa yẹ ká kọ́ àwọn ọmọ wa ní bọ́n ṣe ń sọ Yorùbá kán dẹ̀ máa gbọ́ kán dẹ̀ máa fi Yorùbá gan máa ráì sáwọ́ òbí lè ṣe yẹ gan fúnra wa ńlẹ̀ ká máa kọ́ wọn wípé this is how báwo èmi náà tuntun sọ òyìnbó àti gbóyìnbó ọ̀hún báyìí wọ́n ṣe ń kọ èdè Yorùbá ó yá kọ orúkọ ẹ ó yá kọ mo fẹ́ lọ sí ọjà kẹ máa kọ́ wọn bẹ́ẹ̀ yẹ àìmọye ọmọ mi tí ò tiẹ̀ mọ Yorùbá sọ kò mọ́ sọ débi kó fẹ́ kọ́ ẹ yẹ káwa táwa lábúrò ẹ yẹ ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè wa o ó ṣe kókó ó ṣe pàtàkì o kò ní wí kán kẹ́kọ̀ọ́ wọn wá sí Nàìjíríà kán máa sọ òyìnbó fáwa tá à gbọ́ òyìnbó báyìí torí mi ò gbóyìnbó tọmọ kan bá sọ òyìnbó fún mi ìwọ tó sọ òyìnbó ẹ náà lọ́wọ́ tún mọ́ ẹ̀ sí Yorùbá èyí mi tí ẹ mọ bọ́ ṣe ń sọ òyìnbó yìí sì gbọ́ so ó bẹ́tà ẹ̀ tètè ya máa kọ́ àwọn ọmọ ike tó kó wọn wá sí Nàìjíríà o àwa tá wà ní Nàìjíríà ẹ má sọ wá di ẹni tó yẹ kó máa sọ pé illiterate ara oko à ń ṣara oko ẹ kọ́ àwọn ọmọ yín ní èdè Yorùbá kán lè sọ fún wa tó bá dé Nàìjíríà wa tó ń bọ̀ wá bá náà lélẹ̀ Ọlọ́run á dẹ̀ yẹ kí gbogbo àwọn ọmọ náà ká jèrè wọn ẹ má yẹ ká ya ọmọ àlè kalẹ̀ tí ò ní lè kọ́ ọmọ tó bí ní èdè ẹ̀ kọ́ wọn kán gbọ́ kán dẹ̀ lè sọ kán dẹ̀ lè kọ́ ẹ ká wò bí ṣe iṣẹ́ aníṣẹ́ ṣe lórí àwọn ọmọ wa gan ẹ yẹ ká try ẹ̀yin ìjọba wa tẹ́ wà lórí ìjọba ń sìn Ọlọ́run á fún yín ṣe o tẹ́nà yín tẹ́ ń lò yìí Ọlọ́run á fún yín ṣe ẹ ṣáà bá wa ṣe dáadáa nǹkan tèmi wà after nìyí ẹ ṣe dáadáa káyé máa ṣerú káàkiri mọ́ káyé máa ṣerú káàkiri ẹ ṣe dáadáa àwa táwa Nàìjíríà yìí sì ń nà kò sí iṣẹ́ kò sí kankan torí ẹ̀mí ló ṣe pọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe dáadáa ẹ bá wa wá ilé iṣẹ́ nígbà yẹn bá ti wá dá ilé iṣẹ́ yẹn lẹ̀ káàkiri tí gbogbo wa yìí náà ti mọ̀ gbogbo àwa youth ti mọ̀ pa iṣẹ́ ti wà ọmọ tó bá wá ṣàrí stone gbà yẹn ẹ gbé wọn kẹ mú wọn lọ sílé ọmọ tí ò gbọ́rọ̀ tó bá yẹ pé iṣẹ́ tó tọ́ pò ń fẹ́ ṣe yes gbogbo nọ́ńsẹ̀nsì yìí ò gbọ́dọ̀ pọ̀ nílùú wa gbogbo nọ́ńsẹ̀nsì yìí ò gbọ́dọ̀ pọ̀ nílùú wa ẹ ṣe kí àwọn èèyàn náà mọ̀ pé yes wọ́n ṣe so mo ò rí reason tó fẹ́ fi lọ máa ṣe hookup mo ò rí reason tó fẹ́ fi ṣe yahoo nígbà tẹ́ bá ti ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ oníyàpò kí ìmọ̀ wọn oníyàyàkuyà mọ́ but nǹkan tó àwọn ọmọ yẹn kọ́ adapt sí ni nǹkan tó gbọ́njú bá nìyẹn wọ́n gbọ́njú bá pé corruption pọ̀ àwọn náà wá ń ṣe ẹ jọ̀ọ́ Ọlọ́run á fún gbogbo wa ṣe o mú kí gbogbo wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ àṣà Yorùbá ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ jẹ́ ká máa sọ Yorùbá fún àwọn ọmọ wa ẹ dẹ̀ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ẹ má fojú kéré èèyàn pé eléyìí kí ló ṣe lè no ẹ má jẹ́ ká fojú tẹ́ńbẹ́lẹ́ èèyàn kankan ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ tẹ́ bá ti nífẹ̀ẹ́ ara yín ní sọ pé kí lè já mọ́ no
ìfẹ́ tí ò sí ń bẹ̀ ni ìwọ tọ́lọ́run bá dẹ̀ ràn lọ́wọ́ ẹran ọmọlàkejì yín lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní Nàìjíríà tá a wà yìí tẹ́ pé ibi ń pa èèyàn gan bí àwọn tó ń ṣe tó yẹ kó ń ra oúnjẹ ọ̀nà ń pin fún àwọn èèyàn wà but èrò pọ̀ ní Nàìjíríà mélòó náà fẹ́ ṣe tán ìwọ olówó tó bá wà ní àdúgbò kan ẹ try láti máa ṣètọrẹ àánú ẹlòmíì ò lè jẹ́ pé 10,000 lásán ló máa fi fún tó máa fi ṣe business tó dẹ̀ máa ṣe dáadáa ẹ jọ̀ọ́ ẹ̀yin olówó tẹ́ bá wà ládùúgbò kan ẹ jọ̀ọ́ ẹ try possible best yín ẹ ṣe nǹkan tí ẹ lè ṣe níwọ̀n tẹ́ lè ṣe tẹ́ lágbára kò kí ń ṣe àfipáṣe tó bá ran ọmọlàkejì ẹ lọ́wọ́ tẹ́bí bá ń pààyàn kan tó fún lóúnjẹ Ọlọ́run ti kọ ó ti bá ẹ kọ́lẹ̀ ìwọ olówó tó bá wà ní bí street kan ẹ try láti ran àwọn èèyàn lọ́wọ́ ẹ ra tẹ́ bá rò pé ẹ capable ẹ lówó ẹ lè ra bag of rice lóríṣiríṣi ẹ ra òróró ẹ pín sínú nylon ẹ pín fún wọn orí tó jẹ gbogbo yẹn á súre fún yín orí tó jẹ á súre fún yín because ká má parọ́ nǹkan tí ìjọba kọ̀ lè ṣe fún wa ni pé kọ́ make sure pé iléeṣẹ́ wà gbogbo ẹ̀yin governors tẹ́ bá wà ní state kankan bóyá ẹ máa foríkorí pẹ̀lú president ẹ make sure pé iṣẹ́ wà tí iṣẹ́ bá wà àwọn èèyàn á máa ṣiṣẹ́ nǹkan tí gbogbo èèyàn lè jàǹfààní nìyẹn because owó kí lẹ fẹ́ pé owó mélòó lẹ fẹ́ pín bó bá tẹ̀ wá ń fún àwọn ọmọ àwọn tó wà ní outside tó yẹ pé àwọn yẹn máa ń gba owó àwọn benefits kan tó ṣe pé kinní tí Nàìjíríà ẹ má wọrí gbogbo yẹn sì ń bọ̀ àsìkò yẹn ń bọ̀ táwa náà wọn máa ṣe gbogbo yẹn bọ́sì ẹ̀yin ká ṣiṣẹ́ ní àwọn olówó tí wọ́n mọ̀ pé yes àwọn olówó tó ń mọ̀ pé táwọn bá ra 10 bag of rice kò lè pa wọ́n lára tó ní owó ẹ rà kẹ́kùn àwọn àdúgbò mi because ẹ lè ṣe tán ní gbogbo state tẹ wà náà àwọn àdúgbò tó ń bá wà tẹ́ pé olówó wà ń bẹ̀ ẹ ra oúnjẹ ẹ ra ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tẹ́ bá ń ṣe every month tí ẹ bá ń ṣe every month wà láì kò pọ̀ jù because Ọlọ́run dá àwọn èèyàn ní ọlá ju gbogbo nǹkan tí èmi ń sọ yìí lọ ẹ try láti máa ṣe ní street yín kẹ́ máa bọ́ àwọn ẹnu ẹ máa rí pé ẹ máa rí reward Ọlọ́run á kọ fún táwọn bá tẹ ṣàdúrà fún àwọn tẹ́ fún lóúnjẹ Ọlọ́run máa kọ sílẹ̀ fún yín Ọlọ́run ó máa kọ gbogbo ẹ̀ sílẹ̀ fún yín gbogbo nǹkan tẹ́ bá ṣe ní dáadáa Ọlọ́run á kọ á dẹ̀ wá máa fi púpọ̀ rọ́pò fún yín nǹkan táwọn ẹlòmíì ò mọ̀ nìyẹn o ẹ má jẹ́ ká joyè àdá nìkan jẹ bá mi ni mo yó mi mọ̀ pé ebi ń pọ̀ ọmọ ẹlòmíì ẹ̀yẹ́ má yẹ ká ṣe yẹ ẹ jẹ́ ká lo ìfẹ́ ká dẹ̀ kọ́ àwọn ọmọ wa ní àṣà ilẹ̀ Yorùbá àṣà ilẹ̀ Yorùbá ó ṣe kókó láti kọ́ àwọn ọmọ wa ó ṣe kókó ó ṣe pàtàkì mo kí gbogbo ẹ̀yin màmá mi tẹ́ wà ní orí ètò yìí tẹ́ bá mi dá sí tẹ́ tí ẹ wò mí pé kí ni ọmọ akálòlò yìí sọ pé àkílò tí ẹ ń sọ tẹ́ sọ pé àkílò tí ẹ ń sọ àǹtí mi Bọ́sẹ̀ my dear sister my love my sweetheart àǹtí Bọ́sẹ̀ Ṣókọ̀yà mo kí yín dáadáa olúwa dára tèmi mo kí yín dáadáa ẹ ṣé ẹ bá mi pín ètò yìí náà kó lè sọ ó máa wúlò fáwọn kọ̀ọ̀kan ẹ bá mi like kẹ̀dẹ̀ bá mi share fún wọn bá nǹkan tí mo sọ yìí so mo kí gbogbo wa pátápátá brother mi my brother Kazeem Damos ẹ̀jẹ̀ mi mo kí yín dáadáa màmá mi David Olúwatómisìn my dear sister in fact I love you so much gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sétò a kí yín o Badaru Saliu my love mo kí yín o àǹtí mi Kẹ́mi my dear sister big sister mo kí yín dáadáa sister Kẹ́mi Ajíṣafẹ́ mo kí yín ẹ ṣé o ẹ kú ìbá wa dá sí ètò mo kí everybody so èyí ni ìwọ̀nba kan tí mo ní kí n mú wá lénìí kò ní bàjẹ́ fún wa títí di ìgbà tí gbogbo wa tún máa ríra wa ní fi kú mọ iye ara wa o ìgbà tí bá tún máa tún wá síbí báyìí wọn ní gbé RIP mi síta o èmi tí mo sọ tèmi náà máa tún sọ tọjọ́ mi ẹ̀yin tí ẹ gbọ́ tèmi náà lẹ tún máa gbọ́ tọjọ́ mi eléyìí ò ní já sọmọ fún mi eléyìí tí mo sọ kò ní já gbọmọ fẹ́yìn náà ọlọ́run ọdún tó dẹ̀ ń bọ̀ iléyà ọlọ́run á jẹ́ kí gbogbo wa ká ṣe ọdún ayọ̀ àárówó fi ṣe
àrò fi ṣe ọlọ́run á bùkún fún gbogbo á bò wá láṣìírí gbogbo àwọn bàbá wa màmá wa tán wà ní ìrìn àjò ní abroad tán fẹ́ wálé fún ọdún ọlọ́run á jẹ́ á bá wa aṣọ wọn délé láyọ̀ àtàlàáfíà gbogbo àwa tá dẹ̀ wà ní ìlú nàìjíríà ọlọ́run á jẹ́ káwa náà rí tajé ṣe àní dààmú àní wárawàtì so ó di ìgbà kan náà ẹ bá mi like ètò yìí kẹ́dẹ̀ bá mi share mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ listen sí mi kò ní bàjẹ́ ẹ bá mi share á lè wúlò fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò ní bàjẹ́ ṣé gan-an.